so Marigold bá ṣe bẹ̀rẹ̀ tútọ̀ dẹ̀ báyìí ṣe ni Marigold kọ́ bọ́ra ẹ̀ sí òwò mi ò rí òwò ẹ̀ Marigold bọ́ ara rẹ̀ sí ìhòòhò. wàláì mi ò rí òwò ẹ̀ rí ní ayé mi láì tí ìbẹ̀rẹ̀ láì tí ṣe tútọ̀ dẹ̀ yẹn ni o. Tó bọ́ bírèsì ànígbáyà ni àbí kí ni kò tó wọ ṣe? nǹkan kan ó sáré bọ́ra àwa tiẹ̀ ṣe èmi sì wọṣọ the other girl náà Ó wọṣọ dẹ̀ wà nílé bachelor single man. bẹ́ẹ̀ ni so bóyá bọ́ra sí òwò báyìí mo kàn wọ́n pé mi ò rí òwò Marigold rí kí ló ń Ṣé ṣẹlẹ̀ sí oyin ẹ̀ dúró àbọ̀ oyin ẹ̀ lọ́lẹ̀ oyin ẹ̀ dúró dáadáa tó lè múùfù ọkùnrin? ọyàn ẹ̀ wà bó ṣe wà Okay. so bóyá bẹ̀rẹ̀ géèmù yẹn nìyẹn ó ṣáà ń díẹ̀ mi sí dára yẹn máa mu ọtí so ìgbà tí dára yẹn mu ọtí tó wá dé oh no ó máa ní true ó máa ní 5 true ó máa ní 5 there so Kí ló ń jẹ́ 5-2? 5 there okay the 5 true is that tó bá ṣe géèmù yẹn tó bá ní kó díẹ̀ nìyẹn pé o lè lọ sọ́ọ̀kì okó ẹ̀ tó bá fẹ́ béèlì ara ẹ̀ tó bá ní true tọ̀ díẹ̀ wá ní true so true ẹ̀yẹn ló máa lò. Okay, bó ṣe ń jù sí ìwọ náà sọ true. no true yẹn ní save díẹ̀ yẹn ló le true yẹn lèèyàn máa lò ẹ understand tí wàá fi save ara ẹ pé o lè ṣe irú tax yìí o. Okay, lẹ bá gbọ́ ìbéèrè síra yín. So wá ń díẹ̀ Ṣé ẹyọ ọmọ ọ̀sìn mò ń gbọ́? ṣe ti understand ọmọ ọ̀sìn kọ́ só yẹ kí mi wà ń bẹ̀. Ẹbọ tó kó àlè náà gbà tí Mary. Yes wọ́n ti mú mi already mo ti wà ń bẹ̀. Of course kó àlè náà tí ọtí dẹ̀ ti wà tí bó ti wà ń bẹ̀. So mo ti wà ń bẹ̀ kò sí nǹkan tí mo fẹ́ ṣe so wọ́n dẹ̀ ṣe truth or dare so bí Marigold ṣe sọ pé òun díẹ̀ kí ló ń pè dára pé kí bàbá tí fún ní dọ́gì Quickie. Yes now. Ó lóun díẹ̀ dára. Pé kí n fún ní Quickie ṣe understand. Ṣé dára náà ti bọ́ra sílẹ̀ ni àbí kò tí ì bọ́ra sílẹ̀? No kò bọ́ra sílẹ̀ dára ò bọ́ra sílẹ̀ èmi gan ò bọ́ra sílẹ̀ ń bẹ́ẹ̀ tẹ́lẹ̀. Okay, Mary nìkan ló wà ń ta. So Mary wá ní òun díẹ̀ mi kí n ṣe Quickie pẹ̀lú dára understand so mo mú condom mi. Ọkọ tó ń sọ yìí Lande ni wọ́n Mary rìkọ́ọ̀dù gbogbo ẹ̀ from A to Z tó wà lọ́wọ́. Mi ò purọ́ fún yín náà ṣe bó ti wọ́n lé ló wá rìkọ́ọ̀dù ẹ máa gbọ́ sẹ́ ṣe bóun ló wá rìkọ́ọ̀dù mi nulẹ̀ ṣe bóun ni mo ń sọ yìí so Mary wá ní òun díẹ̀ mi àti dára pé kí n fún dára ní dọ́gì Quickie. Not Lande's wife. When I said dára yẹn ni Mary ẹ wá ń wò hòhò Mary. Ẹ máa gbọ́ sẹ́ ohun tí mo sọ pé I never slept with Lande's wife ẹ máa gbọ́ mọ́ mi ẹ máa gbọ́ mo ní mi ò bá ìyàwó Lande sùn because ẹni tó ṣe truth or dare pẹ̀lú mi Mary blindfold mi dára ló pè fún mi content creator. Okay. Ṣó ti yé yín so I never slept with Lande's wife tí mo sọ I never slept with Lande's wife but we did truth or dare and I gave what's it called Dara Quickie. I will not lie about that. It's the first time I'm saying it. I gave Dara Quickie. O fún ní Quickie oníkòbọ̀rà alẹ̀ kí ló mú vẹ́lá rẹ̀ tó fi fún ní Quickie. No, ó díẹ̀ ní géèmù yẹn ni ó díẹ̀ Dara wá sọ pé òun díẹ̀ mi Mary díẹ̀ Dara ó tán ó díẹ̀ Dara ó sọ pé kí Dara pé I dare you Dara for Babati to give you Quickie. So tí ó bá ní gbà á mọtí so kò mọtí ó dẹ̀ lóhun díẹ̀ mo dẹ̀ ní game mo dẹ̀ mú condom nù ọ̀dọ̀ mi. Báwo ni ara ẹ ṣe máa múùvù tó ń do ẹnìkan tẹ́nìkejì dẹ́ ń wò ẹ̀? Dàtí mi pé 3 sums ló ṣe nígbà yẹn. No 3 sum kan o mi ò do Mary o mi ò do Mary o. Mary wà ní hóhó. Bẹ́ẹ̀ ni Mary kan wà ní hóhó ní tax tí Mary ṣe Mary head mi ṣé ń gbọ́. Kí ló tún mọ head? Ó suck mi Mary head mi. Yes so bí game yẹn ṣe lọ nìyẹn kò sọ̀rọ̀ pé bóyá anything and èmi ò kí n tú àṣírí òbò ẹ̀dá tó bá tú àṣírí òbò láyé yìí àṣírí ẹ̀ ò ní bò but tó ti dọ́rọ̀ kéèsì báyìí kò need anybody but mi ò mọ̀ they just barge into me and they make use of me. That mean pé Mary yẹn àti Dara wọ́n ti ń ṣe kinní yẹn pẹ̀lú other men.
mi ò mọ̀ wọ́n ti ń mi ṣe ò mọ̀ mà tẹ́lẹ̀tẹ́lẹ̀. but Mary ló masterminded gbogbo ẹ̀, Mary ló plan gbogbo truth or dare everything. Ó dẹ̀ ṣe quickie lójú Mary. Yes now. Ọyàn Mary wà ń ta definitely ó bá Mary náà ṣe. ìdóhùn mi ò bá Mary ṣe kankan o láíláí mi ò lè purọ́ ọmọ náà mi ò ń parọ́. So bó ṣe ń ṣe quickie doggy fún Dara òun ra. Kò ń ṣe quickie doggy ẹ máa gbọ́ ṣe rí quickie yẹn 1 minute ni tó bá ti tán bá gbam another truth or dare again. I dare you. 1 minute discharge man, okay. No, kò ń ṣe 1 minute sex like 1 2 3 tó bá ti ṣe wọ́n máa charge yẹ so ti yẹn so it's 1 minute is a game it's not proper sex. But ó ti bọ̀ ó lo condom. Yes now I did doggy me more. I did doggy there's no kò sí point àti máa parọ́ ní time mi ibi tá a wà lọ́rọ̀ kan ṣá wọ́n á gbá ẹ ní géèmù nínú ilé ẹ̀ lẹ́mọ̀. Yes wọ́n gbá mi ní géèmù nulẹ̀ now kí ló wá ṣẹlẹ̀ so baby báyìí ṣe truth or dare yẹn a ṣe ń ṣe lọ tẹ́ hand mo wá fẹ́ lọ mú nǹkan nu mọ́tò so bí kò ṣe ń bọ̀ báyìí mo kàn gbọ́ tí Mary sọ pé ó dà pé bàbá tètè mọ̀ bàbá tètè mọ̀ kí ni ẹsẹ̀kẹsẹ̀ ni mo ti feel somehow mo wá lọ bá mo ní wọ́ kí ni bàbá tí mọ̀ Mary mo lọ nífun mo pẹ́stàì ó wá ní pé kí n má bínú pé ìyàwó Lande rè mo ní kí ló sọ ó ní ìyàwó Lande ni pé nǹkan tó ń sọ ni gbọ́dọ̀ pé mo ti mọ̀ pé kí n má bínú. tó lè búra sí pé o mọ̀ pé ìyàwó Lande ni. kí lẹ wí. tó lè búra sí pé o mọ̀ pé ìyàwó Lande ni. Yes now ló mú wálé mi mo lè búra sí lẹ́niwẹ̀ẹ́ kò sọ fún mi pé òun mú yàn gan bọ̀ kò dẹ̀ introduce ẹ̀ sí mi as ìyàwó Lande I swear to my living God. So èmi gangan fúnra mi mo ká so ó wá sọ fún mi pé ìyàwó Lande ni mo ní wá ibẹ̀ yẹn mo ti mọ̀ pé mo ti wọ̀ so láti ìjọ́ yẹn báyìí tó bá pè mí báyìí mo máa gbọ̀n ni ó lè lóun fẹ́ jẹ pizza ó lè lóun fẹ́. yẹta nìyẹn ṣé Mary àbí Dara. as in Marigold ó smart débi pé ẹ tó bá ti wọnú nẹ́ẹ̀tì ẹ kò lè bọ́mọ́ láyé. a máa pẹ̀ bóun fẹ́ jẹ pizza kó ọ́dẹ̀ kò ṣe gbogbo. Yes ó máa ní kí Dara pè mí bóun fẹ́ jẹ pizza. ṣé ìwọ mọ̀ pé Mary rìkọ́ọ̀dù yín torí mo bè lọ́wọ́ Lande ó lóun. ẹ máa gbọ́ sẹ́ẹ̀ ó máa ní kí Dara èmi ò mọ̀ ó máa kàn ní Dara kan sọ fún mi pé. ó ní dọ́gì lẹ ṣe nínú kitchen tó possible kí Dara lọ bọ́kọ ẹ̀ kó sọ pé òun ṣẹ̀ṣẹ̀ ṣe dọ́gì nínú kitchen mo níta lórí rìkọ́ọ̀dù ẹ̀ ó ní má worry of course ẹ̀yin mélòó lẹ wà nínú ilé. No kò ní ìdí pé anybody hide anything ṣé mọ nǹkan tí mo ṣe ní mọ́mì ṣé mọ nǹkan tí mo ṣe ní mo challenge ìjọba Lande pé kó provide evidence mo believe pé ìjọba Lande ló rán Mary wá pé kó wá fi ìyàwó ẹ̀ set me up nínú ilé mi. báwo irọ́ kò possible objection. Ti get because báwo ni wọ́n ṣe mọ̀ a ṣe truth or dare. mélòó lẹ ríra rí. mi ò rí láti in 5 years but báwo náà ṣe mọ̀ pé a ṣe truth or dare pẹ̀lú ẹni tó introduce sí mi. kó lè má ṣòun ló set ẹ̀ up iṣẹ́ yẹn bí àtìta ló ti wá or kí I don't know. mọ́mì láíláí mọ́mì. Mary ti fẹ́ Lande rí kó tó gbé ọ̀rẹ́ ẹ̀ fún. mọ́mì láíláí ta ló wà ń bẹ̀ pa ṣe truth or dare Mary ló wà láàrin wa náà. Then ó tún parọ́ lórí interview tó ṣe bọ́rọ̀ tó sọ tó fẹ́ kí n má sọ ni mo ti sọ yìí ó ń parọ́ lórí interview tó ṣe ó ní pé ìjọ yẹn o àwọn òun wá sùn kitchen wèrè wo ló sùn truth or dare everything ended in the kitchen ó dẹ̀ lọ sùn sínú yàrá for a long time ó dẹ̀ lọ àwọn méjèèjì dẹ̀ lọ wọn sùn lé mi mọ́jú so ẹni tó rán Mary wá sínú ilé mi láti wá force mi láti purọ́ fún mi first pé what's it called Dara content creator ni 1 mo dẹ̀ tún gbé Dara jáde 2 tájọ lọ ra smoke ta padà gbà tèmi ò mọ̀ tí n bá mọ̀ màmá hide ẹ̀ ní mi hide ẹ̀ náà mo tún tọ́nà ní mọ́tò kan gbà tí mo fẹ́ ra nǹkan. ẹ ti hide. No mi ò hide o mi ò hide mọ́ mi mo mọ tí mò ń sọ o. Bọ̀tẹ̀ tí wò bá ti máa ṣe threesome tẹ́lẹ̀ kí ló tó yọ okó lójú Mary láti dó Dara. Because Mary wà o so kò ń ṣe threesome ni mo ṣe Mary wà o mi ìdó Mary sẹ I swear to my living God. ṣé tó fi dó Mary tó fi fọwọ́ mú Dara ọ̀rẹ́. No the truth or dare yẹn náà ẹyọ kan ni kò ń ṣe pé continuous thing o. Truth or dare. Ẹ máa gbọ́ kò ń ṣe pé continuous thing ó kàn dare yẹn ẹyọ kan ni.
that dog is once. So another one, can you twerk? Can you slap your eyes? Can you do that? Another one here. Another one, can you slap your eyes? Can you as in twerk? Can you dance? So nǹkan tó ṣẹlẹ̀ lèmi sọ fún yín wíìkì yẹn yọkan ni. Can you slap my eye? No. Can you spark my ass? I only sọ fún gẹ̀yẹ́ pé ẹ máa gbọ́ a sọ fún gẹ̀yẹ́ pé I dare you to spank your ass and mourn. You know, give us a ringing tone. So oríṣiríṣi ló wà ní truth or dare. No. Ó kàn sọ fún Dára pé òun díẹ̀ pé kó mourn like pé òun kó fún òun ní ringtone ẹ̀. So ó tún ní kó spark ass ẹ̀ ó díẹ̀ náà bẹ́ẹ̀ so ó dẹ̀ mọtí bó ṣe end nìyẹn. So ìgbà tó dẹ̀ end wọ́n lọ irọ́ ló ń pa pé òun sun kitchen blunter lie irọ́ ló ń pa ẹ má dá lóhùn. Okay, ó dà pé níwà àti Dára wá wọ yàrá lọ àbí. Wọ́n ṣe truth or dare ẹ máa gbọ́ truth or dare ṣé ń gbọ́ báyìí ṣe truth or dare tán gbogbo ètò ń sọ yẹn ó kàn fabricate irọ́ ni báyìí ṣe truth or dare yẹn tán ló lọ wọ́n rest wọ́n sùn bóyá for a while wọ́n dẹ̀ lọ kò sùn lé mi mọ́jú ó ń parọ́ fún yín ní pé òun sùn kitchen. So now ohun tí mo wá ń wò ṣe bí gbogbo nǹkan tó ń hide tí wọ́n sọ ni. O discharge. No àmọ́ ní condom ni mo lò. Ṣé wọ́n dín táàtì sínú condom ní. No mi ò discharge mi ò kọ́ mo èmi ó máa ń pẹ́ kémi tó kọ́ mo. Wọ́n fi ìyàjọ mọ̀ mí gan ó yá mò ń gbọ́. Ó máa ń pẹ́ kémi tó kọ́ mo Ọlọ́run ò ní jẹ́ n rí yẹn láyé mi. Ó máa ń pẹ́. Ó máa ń pẹ́ I stay longer I won't lie to you but it's not that it's. Pause jẹ́ kí n bèrè lọ́ra àwọn audience wa níbi tó sọ dé yẹn torí ó ṣùpọ̀ àwọn ìbéèrè tá máa béèrè torí orí bí mo ṣe kéèsì ìyàwó ọba late Lámídì Adéyẹmí mi ò fi gbá kan gbọ̀kan màá sọ bó bá ṣe rí ni ẹjọ́ ta ló fẹ́ sọ̀rọ̀ débi tó sọ dé yẹn MFM. Hello mama èmi fẹ́ béèrè kan lọ bàbá tí. Yes ma. Okay bàbá tí Mary Gold sọ wípé Dára ló sọ wípé òkòbó ni pé ló fi irọ́ ló pa false òun ló ṣe géèmù sẹ́ ẹ̀ Dára ò sọ kankan òun ló pa. Ó ló sọ pé òkòbó àbí kí ni ìtumọ̀ true. Kò sọ bẹ́ẹ̀ ó purọ́ ní. Dára ò sọ bẹ́ẹ̀ now mo fẹ́ béèrè kan mo tún fẹ́ béèrè another thing now nígbà tí Mary Gold ń record are you not aware she was recording? No. Ó dà pé audio ló record or whatever so ó fi fóònù ẹ bóyá sórí table ọwọ́ Lande láti máa béèrè source. Now I want to put this to you kò ń ṣe bí Lande ṣe mọ̀ ní wípé Mary Gold ló máa padà màmá mo fẹ́ sọ kankan Mary Gold ló máa padà lọ sọ fún Lande ó ní nǹkan tó fà já Mary Gold àti ìyàwó Lande tí wọ́n ti sọ síta o. Okay. Wọ́n ti sọ síta ìjà làwọn méjì ń bára wọn jà tó fi wá fi social media tó fi wá fi bá gẹ̀yẹn jà tó fi lọ ń tú gbogbo àṣírí ẹ̀ tó fi lọ ń tú gbogbo àṣírí ẹ̀ fọ́kọ ẹ̀. Olóògbé Dára Lande. Tẹ́bá wo màmá gbogbo kan tó ń sọ ó tún díẹ̀ gẹ̀yẹn pé tí gẹ̀yẹn bá bọ́ síta láti wá sọ̀rọ̀. Mary Gold wà nísàlẹ̀ ó lóun ti send the request mami. Okay ó ní tí gẹ̀yẹn bá bọ́ta láti wá sọ̀rọ̀ ó ní òun máa sọ gbogbo kan tó ṣe gbogbo bó ṣe ń sọ gbogbo ọ̀rọ̀ yẹn ló ń exonerate rẹ̀ kò fi rẹ̀ sí ẹyọ kan àárọ̀ yìí ni mo ti funra sí pé pẹ̀lú gbogbo kan tó ń sọ yìí. irọ́ ló pa gbogbo ẹ̀ ó bọ́ síta bíbá irọ́ ló pa. ìkọ̀kọ̀ ń ṣẹlẹ̀ láàrin ẹ̀yin méjèèjì tó fa àjà tó wá fífi yẹn bàjà torí they are both friends àwọn méjèèjì yẹn ọ̀rẹ́ ni wọ́n bó ṣe jọ máa ń ba káàkiri nìyẹn gbogbo ètò ní 21 man ní ṣe kinní kan òun ló padà lọ jíṣẹ́ fún Lande gbogbo àwọn ọkùnrin tó bá sùn. ó mọ̀ọ́mọ̀ dalẹ̀ torí mẹ́rin yẹn wọ́n ló send the request mo ti drop èèyàn kan. ó mọ̀ọ́mọ̀ ṣe ni so baba tí do not believe do not just have it in your mind that Lande ló rán ìyàwó ẹ̀ wá irọ́ Mary Gold àti ọ̀rẹ́ ẹ̀ lọ́jọ́ ń jà now you are now the koríko tó máa jà lórí ẹ̀. MFM ẹjọ́ ẹ jẹ́ sáré béèrè kankan lọ́wọ́